àwọn ọmọ Odùduwà. ayé wa òye. Yorùbá kú ojú lọ́nà grassroots awareness ètò polongo ẹsẹ̀ kúkú tí yóò yanjú ọ̀pákùtẹ̀lẹ̀ àti kùdẹ̀kùdẹ̀ gbogbo tí a ní lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Grassroots awareness kò bógundé kò bọ́tẹ̀dé, a ò nílò láti bú ọba, ìjòyè tàbí aṣáájú kankan nítorí wípé a fẹ́ gba òmìnira àwa ara wa. Ohun tó tọ́ ni pé ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúṣẹ́ lórí kínídé àti àbájọ tá a fi nílò òmìnira orílẹ̀-èdè Yorùbá, ká sì ṣiṣẹ́ lórí ìṣọ̀kan àwọn ọmọ aládé gbogbo. Grassroots awareness lẹ́yìn tí gbogbo ètò ti tò, tí gbogbo irinṣẹ́ fún ìpolongo ẹsẹ̀ kúkú yìí ti dó pérépéré bíi Yorùbá ẹ fúnra, ìwé tó ṣàlàyé gbogbo ọgbà àrékérekè tí àwọn Fúlàní darandaran fi gba ilẹ̀ Haúsá àti ilẹ̀ Tápà tó fi di wípé gbogbo ọba, gọ́fúnà àti district head tó jẹ nílẹ̀ Haúsá àti ilẹ̀ Tápà lónìí fi jẹ́ Fúlàní. ọgbà àrékérekè yìí bákan náà ni wọ́n lò tí wọ́n fi gbà lọ́rin. ìwé Yorùbá ẹ fúnra yìí ṣàlàyé ẹ̀ yékéyéké. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, ìdí tá a fi ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá part 1 and part 2. fídíò yìí ló ṣàlàyé ohun táwọn amòye rí tó fi ní ká dá dúró nìkan lọ́nà àbáyọ. ẹ sáàmọ̀ wípé ó sàní táwọn bàbá wa amòye rí kan tó sọ pé ká dá dúró ló tọ́. ẹ̀kẹta ni answer to frequently asked questions concerning Yorùbá sovereign nation. DVD tó kún fún àlàyé àti ìdáhùn sí gbáǹkọ́gbè ìbéèrè tó lè mọ jáwọ́ jásẹ̀ lọ́kàn kó wà wá. bíi tá a bá pín, báwo ni ọmọ Yorùbá tó fẹ́ ọmọ elédè míì ó sì gbáyé ìrọ̀rùn? báwo la sì lè pín ọrọ̀ ajé wa tí ò ní ní wa lára? àti wípé ọ̀nà wo ni ìfẹ́ àti ìṣọ̀kan ṣe máa jọba nílẹ̀ Yorùbá tíá? àti àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè míì. tẹ́ ẹ bá ti wo fídíò answer to frequently asked questions concerning Yorùbá sovereign nation yìí, lẹ́ ò mọ̀ rí àwọn dáhùn sí gbogbo ìbéèrè tẹ́ ẹ bá ní lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Yorùbá Gazette ara wọn ni hard copy tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ irú ìgbésí ayé tí Yorùbá ń gbé kó tó dìgbà amalgamation àti lẹ́yìn amalgamation. bákan náà ni ó ti ṣàlàyé irú ìgbé ayé tí Yorùbá ń gbé kó tó di pé òmìnira wọlé àti lẹ́yìn òmìnira títí dọjọ́ òní. bákan náà a ti ṣe lọ́pọ̀ yanturu blueprint on grassroots awareness campaign, ìwé ìtọ́ni tó ṣàlàyé ọ̀nà tá a lè gbà dádúró tí ò ní mógun tàbí mú à ń bára wa jà dání. nínú blueprint yìí lẹ́ẹ̀tì ti rí ọ̀nà tó jẹ́ wípé a nílò láti bọ́ba tàbí bújóyè kó tó di pé a lè dá dúró. gbogbo ẹ̀ lórí DVD, memory card àti hard copy láti ṣe wọ́n sí grassroots awareness. àti dúpẹ́ ibi tíṣẹ́ dé dúró. ohun tó kàn báyìí ni wípé a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ ètò polongo ẹsẹ̀ kúkú yìí, that is the launching of grassroots awareness lọ́jọ́ àìkú Sunday 31st July 2022 7 p.m. lágogo orílẹ̀-èdè Yorùbá tíá, tí a sì ń pe gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé pé kí ẹ wá fìfẹ́ darapọ̀ mọ́ wa, nítorí wípé grassroots awareness yìí kì í ṣe tẹgbẹ́ tàbí tẹnìkankan, tí gbogbo ọmọ Yorùbá ni. meeting ID tẹ́ mọ̀ fi darapọ̀ mọ́ wa ni 820-097-0393. bákan náà lẹ́ ó láǹfààní láti máa wètò ilé live and direct lórí gbogbo ìkànnì tó ń sọ̀rọ̀ sókè fún ìjàǹgbara òmìnira Yorùbá, that is all Yorùbá's freedom fighter channels. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní, ẹ kàn sí wa lórí +1 609 686 9739 tàbí +1 443 264 0858 tàbí +234 704 609 2484 tàbí +971 52 176 8517 tàbí +1 863 269 0598. ẹ má gbàgbé wípé lẹ́yìn tá a bá ti parí launching grassroots awareness yìí, ẹ ti láǹfààní láti máa wo gbogbo àwọn DVD wọ̀nyí lórí YouTube gbogbo. tó bá dọjọ́ Sunday 31st of July 2022, ẹ wá darapọ̀ mọ́ wa kẹ́ lè nímọ̀ tó kún nípa grassroots awareness yìí, torí wípé òun gan ni ọ̀nà àbáyọ fún ìjàǹgbara òmìnira Yorùbá. òkìkí olóríire ẹgbẹ́ òkìkí.